mo kí yín ẹ̀yin olólùfẹ́ pẹ́ fanta ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà lórí ọ̀rọ̀ Sharia law ẹ jọ̀ọ́ ibo gangan la fẹ́ bá Sharia law dé nílẹ̀ Yorùbá kí la fẹ́ fi Sharia law ṣe Sharia law tó ṣe pé tó bá dé àwọn tí ò ní nísinmi ló máa pọ̀ jù àwọn ọmọdé tó máa pa àwọn àgbàlagbà tó máa gé lọ́wọ́ tó máa gé lẹ́sẹ̀ àwọn ló máa pọ̀ jù ẹ jọ̀ọ́ sórí Sharia law ẹ ló yẹ ká wá jókòó lé pé n tó kàn lọ́rọ̀ wa nìyẹn in tó kàn lọ́rọ̀ wá sí lórí ilẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá ní ká ti gbọ́ Odùduwà ká ti gbọ́ òmìnira ara wa ká ti wà láyọ̀ àtàláfíà kéku lè máa kébi eku kẹ́yìn lè máa kébi ẹyẹ kì í sí ọ̀rọ̀ Sharia law ló yẹ ká máa jókòó lé pàfẹ́ gbà kí la fẹ́ fi Sharia law ṣe ṣe àti ní Sharia law gan ọ̀rọ̀ Yorùbá gan nísìnyí ilẹ̀ Yorùbá àjọ ń jà lórí Sharia law in tó yẹ ká kojú mọ́ àkọjú mọ́ in tí ó kàn wá in tí ó yẹ kó in tí ó tẹ̀ kàn wá lọ́wọ́ lẹ́sẹ̀ lórí ọ̀rọ̀ Sharia law òun la wá ń jòkó lé tá la fẹ́ gbà lórí ilẹ̀ Yorùbá kí la fẹ́ fi Sharia law ṣe Sharia law ò lè wọ́ọ̀kì o kò lè wọ́ọ̀kì rárá nígbà kí Sharia law wá sórí ilẹ̀ Yorùbá àwọn tó bá fẹ́ gbà kẹ́ lọ gbà nílẹ̀ Haúsá náà kì í ṣe orí ilẹ̀ Yorùbá ẹwọ ẹgbọ́n kan tí afa yìí sọ ẹwọ nǹkan kan fìdílé ẹgbọ́n kan tí afa yìí sọ nígbà tí látọ̀nà tó jìn látọjọ́ tó ti pẹ́ náà ti ń sọ̀rọ̀ Sharia law yìí ẹwọ ẹwọ nǹkan kan fìdílé ẹgbọ́n kan táfa yìí sọ. ní ilẹ̀ Yorùbá ó fẹ́ o ó kọ o ó gbọ́dọ̀ jẹ́ marja'u dini Murikaaz. Bẹ́ẹ̀ni gbogbo bíkíbi ní marja'u dini wà. Anakumullah. Azari ní Masari. Akramakumullah. Marja'u ni. Bẹ́ẹ̀ni sir. Marja'u dini. Akramakumullah. Kódà òun ṣe fún kìnnìkan ní gbogbo alámùlẹ̀ Islami pátápátá. Anakumullah. Kìí ṣe ìlú náà fi ń pín o kìí ṣe ìlú continent kìí ṣe Saudi kìí ṣe marja'u dini kíbùlà wa ló wà ń bẹ̀ so kíbùlà tá à ń kọjú sí ibẹ̀ ni Kaaba wà ibẹ̀ la ti ń ṣe hajj bọ́tán bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ó láwọn tí wọ́n máa kọjú sí. Akramakumullah sir. Òótọ́ Hijaz ló ń jẹ́ kó tó di pé ó di Saudi. Akramakumullah sir. Hijaz l'Ànábì lò tán bá jí òkú dìde nísìn lọ́wọ́ tánàbí bá dìde nísìn tán bá rí pé Saudi alóhùn mọ̀ kan tó ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn sàábé 1928 ní Saudi bẹ̀rẹ̀. Orúkọ yẹn. Bẹ́ẹ̀ni. Akramakumullah. So ìyẹn ká máa fà lórí. So àwọn tí ó mọ̀ tó ń jẹ́ marja'u dini ni wọ́n máa sọ pé wọ́n iṣẹ́ bẹ́ẹ̀ ń Saudi wọ́n iṣẹ́ bẹ́ẹ̀ ń bo Saudi ó yàtọ̀ sí Nàìjíríà. Saudi ó yàtọ̀ sí Nàìjíríà. Ìyẹn ni so nǹkan tó nínú Nàìjíríà ń bí marja'u dini òun ni Murikaaz ń jẹ́ fún iṣẹ́ tí Nàìjíríà lódindi so wọ́n máa pè àwọn ilẹ̀ Haúsá wọ́n wí pé kíní wọ́n ní inú Nàìjíríà làwọn náà bá ṣe jìnnà síra wa yóò ní kíní lọ́dọ̀ wọn lọ́dọ̀ wa ń bí wípé àwọn náà a lè foríkorí so tá bá fẹ́ sọ̀rọ̀ Nàìjíríà papọ̀ but tá bá ń sọ̀rọ̀ ìkìlìm ìpínlẹ̀ wa lé ní Nàìjíríà yìí Western region Murikaaz ni
bó ṣe rí nìyẹn. a nípìn nínú Nàìjíríà, ilẹ̀ Yorùbá ọ̀dọ̀ wa gangan ló wá kó sí. Bẹ́ẹ̀ni. Akramakumullah. Ọ̀rọ̀ ẹ̀sìn yìí ó ti wá dé oríkùsù wípé Sharia court Nàìjíríà bí akmaliha káwá múlẹ̀ Yorùbá ní jùsí ìyà lára Nàìjíríà, kí ni Murikaaz fi wò, kí lójú ẹ̀sìn fi wò? Torí tí Murikaaz ò bá ti sọ̀rọ̀ yìí ayé ò tí gbọ́. Akramakumullah. Minzoru ta fi ń wo nǹkan Náà. ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Akramakumullah. Èyàn ó wo lẹ́bù, yóò wo lọ́tún, yóò wo lósì, yóò wo níbù, kò lóòró kò tó dájọ́. Kì í ṣe pé Minzoru kan ṣo péré lèyàn ó máa fi wo nǹkan. Èyàn ní fojú kan wo ọ̀rọ̀ kó wá sọ pé ó ti rí tán. Rárá. Òun ló kéwú fún pé Nàìjíríà lápapọ̀ a bá ń sọ̀rọ̀ Sharia, Akramakumullah. ó ti bá àwọn nǹkan rẹ̀ ká tó bẹ̀rẹ̀ ìṣèlú àbí ká tó bẹ̀rẹ̀ ètò a máa ṣèlú Akramakumullah. kí politics tó dé, kóyìnbó gan tó dé, Allahu Akbar. Ní Sharia ti wà. làwọn kan ti ń practice ẹ̀. Akramakumullah. À ń practice ẹ̀ nílẹ̀ Yorùbá kò lágbára. Ní gbogbo ilẹ̀ Haúsá Sharia òní nígbà tí ta fẹ́ ṣòfin constitution recognize ẹ̀ lọ́dọ̀ wọn ìpè Sharia wà. Ìyẹn tó jẹ́ òfin bá a ṣe ń ṣèlú. Constitution. Constitution òfin ta fi ń ṣèlú nínú ìwé òfin wa. Akramakumullah. Ó mention wípé constitution mention wípé Nigeria ò ní northern part of Nigeria wọ́n ṣe Sharia. Ó ti láyè nínú ìwé òfin ìlú wa. Bẹ́ẹ̀ni. Akramakumullah. So ti ní ilẹ̀ Yorùbá Sharia ti lè wà tí wọ́n ń practice kéékèèké àmọ́ ìjọba kò recognize ẹ̀. Kò wà documented nínú constitution. Bẹ́ẹ̀ni. So lára bẹ́ẹ̀ yẹn wọ́n gbé customary court kalẹ̀ torí nǹkan tó papọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá yìí ẹ̀sìn Christianity wà, ẹ̀sìn àbáláyé olóòṣà àbíbá kan ó wà, Islam náà wà. Àwọn kan wá wà àwọn àṣì kankan rárá. Tí wọ́n ṣe ẹ̀sìn kankan. Kò mọ mọ́sálásí, kò mọ ṣọ́ọ̀ṣì, kò gbà ìpọ́lọ̀ ń wà. Now àwọn yẹn wọ́n rí dìímúlẹ̀ gbogbo èyí tí mo wí Christianity rí dìímúlẹ̀ ní south west yìí, olóòṣà orí dìímúlẹ̀ ní south west yìí, Islam orí dìímúlẹ̀ ní south west yìí. So ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá. Àìrí bẹ́ẹ̀ kò jẹ́ kí ìjọba gba Sharia yẹn completely bí wọ́n ṣe ṣe nílẹ̀ Haúsá. Ó já sí pé wọ́n lo Sharia, Mùsùlùmí à ń lo Sharia lọ́dọ̀ ara wa. À ń ṣe ìyàwó Sharia la fi ń fẹ́, à ń bímọ Sharia la fi ń sọmọ lórúkọ, òkú ń kú Sharia ni wọ́n. Wọ́n ṣe pé ìjọba ló ń bá wa dá sí. Rárá
so gbogbo ètò yẹn à ń píngun Sharia la fi ń ṣe bàbá ẹni tí ò dẹ̀ fi lo Sharia nílẹ̀ Yorùbá yẹn a ní ẹ fi di igi pín àbáláyé nù àbáláyé ni so eléyìí à ń lò bẹ́ẹ̀ bá a ṣe wá ń lò yìí ni customary court wà customary court yẹn àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n á pe àáfàá síbẹ̀ wọ́n á pe Christianity síbẹ̀ pastor wọ́n á pe oní àṣà àbáláyé wọ́n á pe àwọn síbẹ̀ àwọn náà ń wà ní customary court yẹn. wọ́n ní wọ́n fi béèrè pé kí ló nígbàgbọ́ sí. kí ló nígbàgbọ́ sí ẹ gbé fún no nǹkan tó òun náà tiẹ̀ ni wọ́n fi dájọ́ fún wọ́n bá fẹ́ dájọ́ fún wọn á pé àfáà ọ̀yá ẹ dájọ́ lé kìíní lórí. kí ló wà nù Kùránì. bẹ́ẹ̀ ni inú báíbù òun náà sọ tiẹ̀ inú kìíní òun náà sọ tiẹ̀ so ọ̀nà tí wọ́n fi ń ṣètò ètò nìyẹn tó gbà wọ́n náà jọba nìyẹn partially. òun níjọba recognize pé customary court ó wà customary court yẹn láì gbogbo nǹkan tá làwọn ta tó kalẹ̀ yìí so ẹ̀sìn kan ò ní sọ pé wọ́n gbà wọn láàyè torí wọ́n mọ̀ pé wọ́n wà kò sí bẹ́ẹ̀lẹ̀ Haúsá customary court nílẹ̀ Haúsá Sharia ni Sharia court òun ni customary court ni wọ́n fi dájọ́ so customary court yẹn tó bá lọ appeal la fi ní Sharia court of appeal a ní káàkiri so ibi tí wọ́n gbà yí pé náà ti dé Ìlọrin náà gbà pé kóòtù dé wọ́n gbà pé náà ti dé so Ìlọrin yẹn ẹ rí gbogbo ohun tí mo wí ẹ ní rí customary court nílẹ̀ Yorùbá lọ́yọ̀ọ́ ní Ọ̀ṣun ní Ògùn ẹ bá customary court tó yẹ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni but nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé àwọn tó ń béèrè fún Sharia yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní 1978 tí wọ́n fẹ́ draft constitution fún 79 sí ìjọba Ọbásanjọ́ tó fẹ́ gbéjọba kalẹ̀ fún tá fẹ́ ṣe second republic lẹ́kọ̀ọ́ bí ní federal wà kò sí Àbújá so lẹ́kọ̀ọ́ yìí wọ́n wá péjọ gbogbo ẹni tó fẹ́ kí nǹkan kan wà nù constitution àwọn nǹkan tó bá wà nù constitution yẹn wọ́n fẹ́ tì í bọ̀ in tí ò sí tí kálukú béèrè nǹkan tó bá fẹ́ so kó fi já sí pé wọ́n fi sí inú constitution so Ọlọ́run kó bá kẹ́ Abíọ́lá òun ló spearhead yìí pé ní wọ́n gbọ́dọ̀ ṣe Sharia pé wọ́n gbọ́dọ̀ ṣe Sharia wọ́n gbọ́dọ̀ ṣe Sharia yìí ọlọ́ba kẹ́ bàbá Sheikh Adam àwọn náà gẹ́gẹ́ bí àfà gẹ́gẹ́ bí onímímọ̀ àtẹni tí ó máa dá sọ́rọ̀
àtọ̀rọ̀ tí ẹ ti kọ́kọ́ sọ fún wa pé Murikaaz marja'u dini. Marja'u dini bàbá máa ń ka pépà dáadáa, bàbá máa ń ka constitution tí wọ́n fẹ́ ṣe, èyí tí wọ́n ṣe tí wọ́n gbé kalẹ̀ láyé Ṣàgàrí tá a lò, bàbá ní kọ́pì. wọ́n ní kọ́pì tí wọ́n ní kọ́pì because ìwọ tó fẹ́ jáfa kí ló mọ̀ tó ń lọ tó fẹ́ dá sí tó dẹ̀ fẹ́ sọ sí. So àwọn Murikaaz yìí tí wọ́n ti mọ̀ àwọn ó sọ̀rọ̀ lé lórí, àwọn ó ṣe kútùbà lé lórí, àwọn ó ṣe kí lé lórí, wọ́n ní kì í ṣe pé wọ́n ní lásán wọ́n ń kà á. wọ́n sì mọ tó wà ń bẹ̀ láti fi wọ́n á mọ̀ ni wọ́n fẹ́ mọ̀. So eléyìí ó jẹ́ kí wọ́n pe Abíọ́lá. bàbá Mọ̀lánà Sheikh Adam. bẹ́ẹ̀ ni pé ẹ múra ṣẹ̀ríà ìwọ ló ń béèrè fún ṣẹ̀ríà yìí tó bá béèrè fún ta ló ń béèrè ẹ̀ fún. ta ló ń béèrè fún. ìtàlá Abíọ́lá ń béèrè ṣẹ̀ríà yẹn fún. bẹ́ẹ̀ ni ṣé ò ń béèrè ẹ̀ fún nọ́dánà kan wá jẹlẹ̀ Yorùbá papọ̀ mọ́ gbogbo èyí tí wọ́n ti ní. Ta ló fẹ́ jẹ àlìkálì ibẹ̀? So nọmba ni ok ojú jíjìn kò ní wọ́n dí ẹ lọ́wọ́, wọ́n dí mùsùlùmí lọ́wọ́ kó má so igi, wọ́n dí mùsùlùmí lọ́wọ́ kó má kó mọ̀, wọ́n dí mùsùlùmí lọ́wọ́ kó má sìnkú ẹ̀, wọ́n dí mùsùlùmí lọ́wọ́ kó má ṣe ẹ̀tọ́ ẹ̀, kó má pingun. Tó bá ti rí bẹ́ẹ̀ dá dúró níbi tí ó níbi tó yẹn ní 1978 so kíní yẹn die down ó ṣe die down yẹn. So ìsìn àwa ń béèrè, àwọn ẹlòmíì wá ń béèrè, wọ́n tún wá gbé dìde. Àwọn tó ń gbé dìde yìí kí ni wọ́n mọ̀ tó problem wà. A rí i pé self interest ni wọ́n fi ń béèrè. Ẹlẹ́ẹ̀kejì, ìfẹ́ gbá àwọn bàbá yìí, ìfẹ́ gbá wọn kúrò kẹ́ni wọ́n má tó ọ̀rọ̀ mọ́, kó já sí pé àwọn ni wọ́n máa pàṣẹ. Gbogbo rabitatul a'imma wal ulama nílẹ̀ Yorùbá, gbogbo àwọn bàbá tó wà ń bẹ wọn ní lẹ́nu àṣẹ kankan. Wọ́n ní àwọn ti dá Sharia lẹ̀, àwọn yẹn ni wọ́n máa, àwọn tán bá fi síbẹ̀ yẹn, àwọn tó dẹ̀já sí pé àwọn tán máa fi síbẹ̀ yìí tẹ́lẹ̀ wọ́n ti ń sọ pẹ́lẹ́ bọ́ọ̀lù àwọn bàbá yìí. Ó di méjì sà. Ó di méjì. Àwọn kan tó wà lábẹ́ ni. Now Constitution Nigeria ó recognize, Constitution ó recognize but ó mọ̀. Ọ̀tọ̀ ni ó recognize, ọ̀tọ̀ ni ó mọ̀. Ó mọ̀ pé Mùsùlùmí wà ní Nàìjíríà, ó mọ̀ pé ẹlẹ́sìn míì wà, ó mọ̀ pé Christianity wà, ó mọ̀ pé gbogbo àwọn oníkíní ó mọ̀, but kò recognize wọn. Àmọ́ kò dí wọn lọ́wọ́ láti ṣe ẹ̀. Jẹ́ ń délẹ̀, máa tẹ̀lé mi bí n ṣe bá ṣe ń lọ yìí. Ó mọ̀ wípé wọ́n wà but kò recognize wọn. Ìdí tí mo fi mọ̀ ẹ́ pé, ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé tá bá wo kinní kan ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Ọ̀tọ̀ ni
democracy àpèjúwe mo fẹ́ mú wá ọ̀tọ̀ ni democracy ọ̀tọ̀ ni anarchy ọ̀tọ̀ ni monarchy ọ̀tọ̀ ni aristocracy ọ̀tọ̀ ni autocracy gbogbo kíní yìí tó wà ní kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ yàtọ̀ sẹ́ni tó bá lọ kọ́ tó specialize tó yẹ pé field ẹ̀ ni tó yẹ pé speciality ẹ̀ ni àwọn nǹkan wọ̀nyẹn ló máa mọ̀ yàtọ̀ àwọn mustalahati wọ̀nyí ẹni tí ó lọ kọ́ kíníkan tó ń gbọ́ bóyá nu pépà ló ti ń kà bí ó ń gbọ́ tí wọ́n ń wí tó yẹ pé ọ̀tọ̀ ni nǹkan tó kọ́ ìlọ yunifásitì ẹ̀ kò sọ pé ó mọ̀ nǹkan míì ló mọ̀ ìyẹn mo fẹ́ fi ṣàpèjúwe kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹ̀sìn dùn ó sì nítara ẹ̀sìn àmọ́ kò kọ́ ń pa ẹ̀ ó nítara ẹ̀sìn àmọ́ kò kọ́ nípa ẹ̀sìn rárá kò kọ́ ń pa ẹ̀ ìtara tó níyẹn a lè pè ní scholar so jawfa ni èèyàn wá lè sọ pé alimun àbí ó lè pè ní mutadayyin ṣùgbọ́n kì í ṣe alimun biddin ìyàtọ̀ ni ó dẹ̀sìn tó bá ń sìn gan yóò tún gbà lọ́dọ̀ ẹni tó mọ̀ ní bẹ́ẹ̀ ni tí ó bá gbà á lẹ́dọ̀ ẹni tó ìsìnkú sí ni ó yà sí so eléyìí a mọ̀ yàtọ̀ ẹ̀ ní Nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ rú àwọn mustalahati yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìtara ẹ̀sìn ló ní à ń ṣe MSS à ń ṣe kínní so wọ́n á máa pè ní scholar òun náà ó pèrè ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá dápọ̀ ẹ̀ fún òfin scholar sí yóò dìjà so gbogbo kínní yìí ó ní ẹ̀wọ̀n àfi kéèyàn mọ̀ inú Islam yìí nìkan lọ́dọ̀ wa àwa mùsùlùmí ibẹ̀ ni àṣejù àti ẹni tí ó jẹ́ mutakhasis fi shay'in ká máa wá pè ń bẹ̀ yìí pé ó nímọ̀ ń pẹ̀ kódà ẹni tó mọ̀ wọn so ẹni o lè rí irú ẹ̀ nínú lọ́yà ẹni tí ó lọ kọ́ lọ kó practice ẹ̀ kàn pè sí bá kò gbọ́dọ̀ gbé aṣọ wọn ẹ̀wọ̀ kó gbé wíìgì ẹ̀ sórí kó gba kóòtù lọ ẹ̀wọ̀n ló lọ but níbí tẹ́nìkan bá kàn ti ta láwà ní borí ó lè ti ṣe bábà tó bá rí táyà ń bí ṣe bábà àti ọ̀rọ̀ náà yóò bọ́ mọ́ òun náà máa kírun ẹ̀ bismillahir rahmanir rahim wọ́n máa ń sọ́rọ̀ ọmọ gan yọ́ mọ̀ sábì yọ́ mọ̀ sẹ́bì ọ̀pọ̀ gan so ìyẹn bẹ́ẹ̀ nínú ọ̀dọ̀ wa ń yóò báyìí láti máa rí ìbéèrè ló bí mí bẹ́ẹ̀ ni sà ó kẹnu gan ìbéèrè tẹ ẹ ti mú ní ìbéèrè alákọ̀ọ́kọ́ ibi customary court yìí ibẹ̀ náà ni a tún ti fẹ́ wọ Nàìjíríà ṣẹ́sà secular state ní sùúrù sẹ́ ọmọ fi ní pé kò ní sùúrù gbogbo tí mo sọ kalẹ̀ mo pàtẹ mo kọ̀dìmọ̀tì fún ọ̀rọ̀ yìí mo tẹ́ni fún ní pé nígbà tọ́rọ̀ yìí wá ṣẹlẹ̀ sí
táwọn èèyàn ń sọ sí tí kálukú ń sọ tó ń sọ rárá wọn lè gbà. Ogun State ó ti sọ pé òun ò ṣe Sharia. Ọ̀yọ́ State olóhun ò ṣe Sharia. Èkìtì gbogbo Ondo State gbogbo wọn ṣé kò sí mùsùlùmí bẹ́ẹ̀ ni? Mùsùlùmí wà, wọ́n ń bímọ, wọ́n ń kó mọ, wọ́n ń ṣe gbogbo ẹ̀, wọ́n ń ṣe Sharia. Ẹni tí àwọn tó ń dìde tó ń sọ pé kínní wọ́n ní wọn mọ Sharia, wọn mọ kínní kan. Báwo ni wọ́n ṣe mọ̀ kí ló ìwọ ń jẹ́? Bàbá rẹ̀ tó fẹ́ ìyá rẹ̀ níjọ́ tó fẹ́ ìyá ẹ̀ lójú ọ̀nà Sharia ni. Ṣé wọ́n so igi yìí ẹ̀ ni? Àwọn tó bá tó ń jẹ́ àbúdó kìíní kan ṣé wọ́n sorúkọ ẹ̀ níjọ́ súná ni wọ́n pẹ́ràn ẹ̀. So kan sọ bẹ́ẹ̀ yìí pé ìyá àwọn bàbá àwọn wọ́n fẹ́ra wọn lọ́nà Sharia. Ibẹ̀ yẹn àwa mọ̀ pé ọmọ tó ṣe òun ló gbé Sharia wá tó fẹ́ fi kọ́ bàbá ẹ̀ àti màmá ẹ̀. So lẹ́yìn àwọn Sharia tí a ní à ń ṣe àtà tó fi délé Haúsá penal code kan náà ń lò. Penal code kọ́ wọ́n ń fẹ́yàwó tán bá fẹ́ kọra wọn wọ́n lè lọ Sharia. Ahwal shakhsiyya ni. So ahwal shakhsiyya yẹn òun làwa náà ń ṣe níbi tí ò dé ọ̀rọ̀ Sharia court. So ìyẹn bẹ́ẹ̀ wọ́n wá ní ọ̀dà àwọn tó ń sọ̀rọ̀ yìí àwọn kan dìde wọ́n ní wọn ọmọ kan tán wí ni ó yẹ kán mọ̀ pé Sharia yìí ó di dandan. Àwọn tó dẹ̀ ń sọ pé rárá secular state ní Nàìjíríà wọ́n sọ bẹ́ẹ̀ ni pé secular state ní Nàìjíríà wọ́n mọ̀ kan tí wọ́n wí torí multi-religious state ní Nàìjíríà. Wọ́n ní professor lélẹ́yìí tó ń sọ̀rọ̀ yìí náà ó kàwé o kò mọ̀ yàtọ̀ láàrin multi-religious àti secular. Àìmọ̀ yàtọ̀ yẹn ó yẹ ká wá ṣàlàyé. Pé secular pé multi-religious ní Nàìjíríà lóòótọ́ multi-religious ní community kò ń ṣe state. Àwọn jùzíyà kan bẹ̀ ni. Jùzíyà kan bẹ̀ ni. Torí pé constitution ò recognize ẹ̀. Ó mọ̀ wípé wà ní but kò recognize ẹ̀. Wọ́n fún wa ní holiday ọdún. Bẹ́ẹ̀ni sá. Christmas. Bẹ́ẹ̀ni sá. Happy New Year. Bẹ́ẹ̀ni sá. Àjíǹde Easter. Bẹ́ẹ̀ni sá. Wọ́n ti ń fún àwọn oníṣẹ̀ṣe náà. Àwọn yẹn béèrè fún. Wọ́n fún wa lọ́dún ààwẹ̀, ọdún Iléyá, Mólídì. Bẹ́ẹ̀ni sá. Wọ́n fún wa ní ti ìjírá náà sá. Ìjírá. Bẹ́ẹ̀ni sá. So àwọn béèrè àwọn kíní constitution wa kọ́ ló sọ. Tí constitution bá sọ lábẹ́ mo mọ̀ òun ni. Kò ń ṣe pé rárá. So nǹkan náà ń pè ní secularity lédè Lárúbáwá wọ́n máa ń pè ní ilmaniya.
àṣìsọ nìkan sọ pé almaniya torí kò ń ṣara alimana látara ilmu òun ni kí ló bí ní Europe ní ayé ìgbà tí chọ́ọ̀chì ló ń darí gbogbo nǹkan chọ́ọ̀chì dẹ̀rí òun ló ń ṣètò wọ́n bá fẹ́ fi pope jẹ àti wọ́n bá fẹ́ fi emperor Rome wọ́n bá fẹ́ fi jẹ pope ni ó dáwọ́lé lórí pope ó lè yọ emperor ó lè fi emperor sí emperor tí wọ́n tó ń fi sí tí wọ́n yọ yìí pope ló ń ṣe kódà emperor kan wà tí pope dákúnlẹ̀ tó wà lẹ́nu kíní tí ò dìde ńlẹ̀ so kíní yẹn ó wá pọ̀ àwọn scientists wá dìde gbàtàwọn scientists dìde àwọn scientists yẹn ló wá sọ pé no ìmọ̀ òun ni ìmọ̀ science lọ́dọ̀ ìmọ̀ ló borí gbogbo nǹkan àsìkò gbani kò bá ní kò ló bọ́ta ẹni tó bá ti sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti sọ̀rọ̀ tó tako nǹkan tí wọ́n mọ̀ nínú Bible àbí táwọn ní kíní sọ wọ́n dákúnlẹ̀ ni pẹ̀lú ìmọ̀ tó gbé jáde ẹ̀ so kò bá ní kò ó wà nú ẹni tí wọ́n face débi nítorí pé ó sọ yí pé ilẹ̀ ń yípo yí pé dawaranul ard haula shams tí kò bá ní kò sọ òun ló kó bá wọ́n kàn lágbélébù ni ó padà áyá gbogbo ohun tí kò bá ní kò wí yẹn ìmọ̀ padà ṣe ìsìbáàtù ẹ̀ wọ́n rí pé mímọ̀ ni ẹ̀yin àfáà ṣọ́ọ̀ṣì ẹ lọ jókòó jẹ́ in tó ń jẹ́ secularity nìyẹn ipe ìmọ̀ lórí mímọ̀ ni so al-ilmaniya àwọn ilmaniyun láyé pé mímọ̀ ni wọ́n sáyẹ́nsì ni wọ́n gbójúlé náà dẹ̀ gbáralé àwọn náà padà wá win wọ́n win ní church ló fà á tó yẹ pé àwọn àṣejù church yẹn wọ́n wá kájọ wọ́n wá ní ok kó má dá sọ̀rọ̀ à ń fi jẹ emperor à ń ṣe kí sọ́kùl gofran àwọn náà ní ìpè sheik àforíjì nǹkan tí pope bá ti wí òun ló láforíjì àhán ni òun ni ìpè àárọ̀ ọ̀rọ̀ ẹni náà ni ọya ẹ lọ jù síná kìíní ni ẹ lọ òun ni wọ́n sọ́nà àfi ní ẹ jẹ́ kó jókòó wọn jẹ́ Vatican yẹn nínú Italy wọ́n wá dá ìlú yọ fún lọ́tọ̀ ibí ni kó fi ẹ mọ̀ òun ló yọ Vatican kúrò nínú Italy ẹ̀ẹ́dẹ̀ rí pé gbogbo ibikíbi ní kíní àwọn náà máa ń ní ambassador ti wọn ìlú kan náà ní Italy pẹ̀lú kíní o
àmọ́ Vatican yẹn ṣọ́ọ̀ṣì ló ní òun ló wà ní Europe títí dè ní nígbà tí mímọ̀ tó borí ọ̀rọ̀ ẹlẹ́lẹ́sìn òun ni gbogbo náà fi wọn ọ̀pọ̀lọpọ̀ lọ chọ́ọ̀chì mọ́ chọ́ọ̀chì wa ń diminish títí tó fi débi tó délé ni so ìyẹn secularity nìyẹn àti gbà yẹn wọ́n wá wò pé ok ìlú kọ̀ọ̀kan kó máa claim kíní ẹ̀ kálukú wa ń fi secularity yẹn pé ó àwa secularity ni ẹ̀sìn lè wà ó kí kálukú máa ṣẹ̀sìn ẹ̀ àmọ́ nínú ìjọba wa ètò ìjọba àwa la máa ṣe ẹlẹ́sìn kankan ò gbọ́dọ̀ dá sí kó máa wí pé Sharia wí pé so bó ṣe di pé secularity nìyẹn so ìbéèrè rẹ bá fẹ́ béèrè. pẹ̀lú gbogbo àwọn àlàyé yìí Sharia Isa pẹ̀lú àwọn àlàyé secular state multi-religion community ṣé Sharia yìí ṣó lè fa fìtínà ṣó lè fa wàhálà. dáadáa. akramakumullah. agitation tá à ń ṣe kí ni. n tá n lérò. ègún máyọ̀bẹ ọ̀bẹ wà lápò ẹ̀ tẹ́lẹ̀. àwa so lára létí òun pé kò rántí pé òun lọ́bẹ lápò ó sì ń jà ẹ wá ní pé ègún máyọ̀bẹ owó sì fẹ́ lọ́bẹ ẹ tẹ́lẹ̀ kò fẹ́ lọ wá rántí pé òun lọ́bẹ ló bá mọ́bẹ láti fi gbèjà rẹ̀ so ègún máyọ̀bẹ nìyẹn. àbáwo tí wọ́n bá tẹ̀lé ẹni tí mò ń sọ yìí èèyàn á wò pé àwa mùsùlùmí fìtínà tá ń dálẹ̀ pọ̀ fìtínà tá ń dálẹ̀ mo fẹ́ mú wa lápèjúwe àwa la sọ fún wọn pé ègún máyọ̀bẹ o tán bá yọ̀bẹ yẹn and ṣe rí pé wọ́n yọ̀bẹ sí wa o ṣe rí pé wọ́n yọ̀bẹ o ṣe rí pé wọ́n yọ̀bẹ o ìwọ ló pilẹ̀ wípé omi àlàáfíà tó tòrò yìí tó tòrò ká má ru ẹ bá ti ru ẹlòmí ò béèrè tiẹ̀ lápèjúwe kálukú ń lọ sí skul tẹ́lẹ̀ ọjọ́ mọ olóòṣà ni o ọjọ́ mọ kírísítẹ́nì ni o ọjọ́ mọ mùsùlùmí ni o kò wọ́n béèrè nǹkankan ìjọ tí a ti ní pé ìjáàb àwọn náà bá béèrè ọmọ ní church sẹ̀lẹ̀ làwọn náà bá wọṣọ kíní sultana wọ́n fẹ́ lọ sí church lọ́mọléèwé so nǹkan yẹn ìtìrọ̀bátì ni tàdọ́rùbó oríṣiríṣi ó ṣẹlẹ̀ orí ọmọ oníṣẹ̀ṣe nísìn yóò mú kíní lọ skúl tí tíṣà bá fẹ́ nà ó lè ná ní nǹkan mí ṣe skúl yẹn ọ̀nà tíṣà lánàá wó so anarchy là ń practice yẹn àbí ètò so mo mú yẹn wá lápèjúwe. Sharia àlàáfíà ni Sharia àmọ́ ká béèrè ẹ̀ nírú hálà yóò dá fìtínà kalẹ̀ yányán. ṣáà ń ṣe Sharia bá ṣe. à ń ṣe sá. khalas. kíkàlùkù gba títọ́ pẹ̀lú bó ṣe ń ṣe lọ́dọ̀ rẹ̀.
ẹnìkan ò kọ díẹ̀ wípé kẹ má lọ ṣe súnà. kò sí ní dọjọ́ léyà nísìnyí kí ìjọba ní ẹ gbọ́dọ̀ ṣe léyà lọ́dún yìí o. Rárá. So kí ni pọ́blẹ́mù? inú Lagos State táwa wà yìí ẹgbẹ́ Murikaaz marja'un dini kí ni ìhà tí Lagos State gan tó ń kọ́ sí kíní ṣé wọn náà jẹ́ àwọn state tán àwọn fẹ́. èyí tí mo mọ̀ ní pé Lagos State ò tiẹ̀ jọ́yìn kankan. kò jọ́yìn kankan. àwọn ò ní Sharia àwọn ò ṣe. kò dẹ́ ń ṣe pé wọ́n ṣe Sharia ní Lagos State. ní ti Murikaaz wá. mùsùlùmí ní tẹ́. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. Sharia ò lọ́dún wa.